Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àbí tẹ́ ti ń gbọ́ wa. This is CROSSBLOGXTV. Don't forget to subscribe, like and share. Bàbá Èkìtì tún ti jáde tán o lórí awuyewuye tó ń lọ tí Aláàfin tó kọ sí Gani Adams pé kó dìde sí ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá. Ẹ jọ̀ọ́, wọ́n ní ṣé nígbà tí Olúbàdàn ti lọ ṣe wàhálà láti gba Sunday Igboho jáde kúrò nù gbogbo rògbòdìyàn tó ń lọ lọ́dọ̀ bàbá Tinubu tí wọ́n lè ti gbé security ilẹ̀ Yorùbá lé lọ́wọ́, wọ́n ní ṣé ó yẹ kí Aláàfin tún jáde pé kí Gani Adams kó dìde sí ọ̀rọ̀ àwọn Fúlàní. Òun ni bàbá Èkìtì wa ní nígbà tí wọ́n ní kí Gani Adams jáde nígbà yẹn, Gani Adams ń béèrè fún 20 billion láti kojú ìjà sí àwọn Fúlàní. Bá àti ìyọ̀ àríkí Sunday Igboho béèrè 20 billion. Òun ni bàbá Èkìtì wa ń béèrè pé ṣé àwọn OPC 35 million boys ló fẹ́ kọjú sí àwọn Fúlàní báyìí ni àbí ìrù ẹkùn ló fẹ́ ja ìjà yìí? Ẹ wo bàbá Èkìtì tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ mú ọ̀rọ̀ yìí, gbogbo bí ọ̀rọ̀ náà ṣe jẹ́, fìdílé nǹkan, wá nǹkan fìdílé, ẹ jẹ́ ká gbọ́ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé yìí, kẹ́yìn náà máa fòmíyàn yìí sínú comment. Ṣé ìrù ẹkùn ló máa kọjú ìjà sí Fúlàní ni àbí Gani Adams? Àbí tó máa rí 20 billion náà yẹ tó lè gbé ìgbésẹ̀ láti du ẹ̀mí ọmọ Yorùbá ni? Èwo la máa ṣe ń bẹ̀? Ẹja àjọpọ̀. Bó ilẹ̀ Yorùbá o, ta lẹni tí ẹ̀yin lè sáyìn ẹ̀ tẹ́ lè fi òtẹ̀lù? Àwọn ọba ilẹ̀ Yorùbá ti fi òtẹ̀lù Sunday Igboho, and I don't want any one of us. Kẹ́ má já sọ wípé torí pé àwọn ọmọ Yorùbá ti mú Sunday, àwọn ọba ilẹ̀ Yorùbá ti mú Sunday Igboho, torí ẹ̀ náà lẹ́yìn náà ṣe mú Sunday Igboho. Láti inú ọkàn yín wá with their record. Ọlọ́run tó ṣẹlẹ̀ ní Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀, Ọlọ́run ò ní jẹ́ ó ṣẹlẹ̀ mọ́. Ìyẹn ti di àfìsẹ́yìn tí gún fi ṣọ́. The majority of us we know what Sunday Igboho tó dún lára. Ká má tẹ̀ wá lọ síbẹ̀ yẹn. Now, ti Ìbàràpá ńkọ́, ti Gàngán ńkọ́, èyí tó ṣẹlẹ̀ ní Ògùn State ńkọ́, tó ṣẹlẹ̀ ní Èkó mbíbà ńkọ́, tó ṣẹlẹ̀ ní Èkìtì wa ní Oǹdó. Bí ẹ bá rí gbogbo yẹ, Sẹ́ríkì Gàngán ó wí pé tóun bá ti gborúkọ Sunday Igboho, òtútù àmú, ẹ̀rù àbàwọ́n, ara àwọn àgbẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀. Nígbà tóun tún gbọ́ pé Sunday Igboho tún ń lọ sí Ògùn State, òun ò lè sùn. Ìyẹn ni wípé ó gbọ́ pé Sunday Igboho tún fẹ́ lọ lé wọn ní Ògùn State. Ṣùgbọ́n èèyàn kan wà, mo kàn sọ díẹ̀ nínú rẹ́kọ̀dù Sunday ọmọ Adéyẹmọ Igboho ṣá, àbí ṣé kí n sì máa sọ títí ẹ lọ́nà? Yeah, let me continue about Sunday Igboho. It is because ó ṣẹ́ spinal cord àwọn Fúlàní torí n tó ṣe ní Okun lẹ́nìí àti Ìgbómìnà náà fẹ́ ṣe ní Ọ̀yọ́ tí Sunday Igboho ní láyé kò sí ní tó jọ. Ẹ lè máa pa àwọn èèyàn mi kí n máa wòran. Buhari declare Alaafin Buratai declare wanted. Gbogbo wa la gbọ́ fíìmù tó ṣẹlẹ̀ ní Kútọ́nù. Wọ́n á kọ̀bù ẹ̀, wọ́n á kọ̀bù ẹsẹ̀, wọ́n fi ṣe ní sí pé kó má bàa di ọ̀fẹ́, kó má bàa sá lọ mọ́ wọn lọ́wọ́. Not because of the Sunday Igboho lu jìbìtì. It is because ẹ má pa àwọn ìran mi mọ́. Ó máa lò tó ọjọ́ bíi mélòó kan nínú sẹ́ẹ̀lì ní Kútọ́nù. And this man stand. Wọ́n gbé owó wá kó kọ Yorùbá lẹ̀, ó ní kò sí ní tó jọ. You are welcome. Wọ́n gbé owó tó tówó wá kó kọ Yorùbá lẹ̀. Bàbá mi Samuel Olúgbémiga àbí Joseph Adára-Oyin ojú òní tì yín. Ọlá Precious Adára fún yín. Tí mo sọ lánàá pé Professor Wálé Adéníran sọ wípé nígbà tí Buratai dé tó gbé owó yẹn dé tó wọ́n fa Sunday Igboho ní owó tó tó owó tó ń dẹ̀rù bowó. Bàbá yẹn ní ìdí báyìí ló ń fi wọ́ ògiri, ẹ̀yìn báyìí ló ń fi wọ́ ògiri tó jókòó lẹ̀. $500 million. Ẹ̀yin tẹ́ ẹ mọ̀ nípa calculator ẹ̀ ṣí, not naira o. $500 million. Ó ní Sunday Igboho sọ wípé kò ní í dáa fún ẹ pẹ̀lú ìwà tó wẹ̀. Ìwọ wá ń gbowó fún mi kẹ́mi gbàgbé Yorùbá àbí? Kí ìran títí ẹ lè máa ráyè máa pa ìran títí mi lọ.
bàbá yẹn ní ibi tó ń fi dìbọ́lẹ̀ sínú òun dìde ó lé gígùn wá lé ní. bàbá yẹn utter one statement that day pé ọlọ́run mọ̀ọ́mọ̀ yọ̀ǹda Sunday Igboho fún ìran Yorùbá ni. we are for ìnàbà mo lẹ́lẹ́rìí o mo lẹ́lẹ́rìí ọ̀rọ̀ tí mò ń sọ yìí. mo ní ẹlẹ́rìí nínú sitting room Sunday Igboho ní Kútọ́nù. bàbá yẹn ní tó bá jẹ́ pé òun Wálé Adéníran ni o ó ló máa gbó yẹ òun kan máa jáde síta pé kéré kan lórí kan ó ní wọ́n tẹ̀lé mágbúrò ó ní ṣùgbọ́n ọmọ ẹ̀ dìde pé láyé ṣèbí gbà kẹlẹ̀ yín àwọn kan wá dìde ó ti gba owó ní ó ti gba kankan bàbá aṣáṣu ní méje tí Dúpẹ́ Onítìrí kó lọ́ọ́ mọ́ wọn lára ṣé wọ́n lè pariwo lẹ́nìí. those people accuse Sunday Igboho ń gbà yẹn lọ́n pé ó gbowó ó ti gba $700,000 ó ti gba wọ́n ní bàbá Akíntóyè gba $6 trillion àti Dúpẹ́ Onítìrí tó gbá wọn tó lọ fowó wọn sílé iṣẹ́ ní Burkina Faso wọn máa lè sọ̀rọ̀ kẹ́kẹ́ parére má tí ò wọ́n lẹ́nu ni. But Sunday Igboho reviews issues the Yoruba pé no owó máa tán ènìyàn ló máa kù. pé kí ni owó máa tán ènìyàn ló máa kù. kò gbowó kò sórúkọ tí wọ́n pé tó. nínú ìrìn àjò yẹn náà ló tún fi ìyá ẹ̀rú bọ̀ fún ìran Yorùbá. mo ń sọ nípa nígbà tá a ṣí CV Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣàǹtà bá ń bẹ̀ nìyẹn kí n sọ díẹ̀ nípa títí ẹ̀ kí n dákẹ́. Let us go to the Ganiyu Adam, a carpenter in Babalola Street ní Mushin. Suddenly he joined OPC as a young man. Mo ti máa ń sọ̀rọ̀ tipẹ́ àwọn tó sọ wípé ó wà lára àwọn tó jìjà nàdẹ́kò ẹ yọ ìgbà tán dá nàdẹ́kò lẹ̀ sí ọjọ́ òní kẹ́ ẹ wá yọkò nu èjì ẹ̀. àwa ju Gani lọ ìnà ọjọ́ orí agbádá ló sọ dàgbàlagbà. àwa wọ àárín àwọn bàbá yẹn as a driver. kọ́lọ́run kó fọ̀run kẹ́ bàbá Àgùntàṣọ́lù. ó join OPC ó dìtẹ̀ mọ́ bàbá àwọn bàbá tó dá OPC ilẹ̀. ó dìtẹ̀ mọ́ àwọn bàbá tó dá OPC ilẹ̀. gbogbo ìgbà tẹ́ sọ wípé táwọn wèrè kan sọ wípé ó ń jà fún ìran Yorùbá wọ́n ń para wọn ni torí pé ó sọ pé bàbá Fẹ́dí Fáṣẹ̀hùn ṣe òṣèlú pé ẹgbẹ́ OPC ó wà fún ẹgbẹ́ ìjàngbara fún ìran Yorùbá ni. katakata wa boss katakata ṣe kí ni ó boss. àwa ń gbọ́ OPC fashion leader Gani Adam àwọn OPC Fẹ́dí Fáṣẹ̀hùn leader group ó wá pín wọn sí yẹlẹyẹlẹ. ògo yẹ wá bọ́ dànù nínú OPC tí today ògo yẹ bọ́ dànù. OPC di kí OPC ti bàbá Fáṣẹ̀hùn àti Gani máa ń kojú ìjà síra wọn ká máa para wọn bẹ́ẹ̀ nípa ẹran. OPC wá di tó fi ń gba girlfriend ara wọn. OPC di tó fi ń gba ìyàwó ara wọn. ìgbà tó gùn ìyẹn lọlẹ̀ gẹ̀rẹ̀rẹ̀rẹ̀ this man team up with Jonathan ó gba contract pipe epo $6 billion láwọn tó tẹ̀lé ń gbà yẹn lọ́hùn pé bàbá Fẹ́dí Fáṣẹ̀hùn ń ṣe òṣèlú pẹ̀lú ohun tó gbé dání $6 billion yẹn ló kọ̀ sí wàhálà láàrin wọn. àwọn kan tún ya owó empowerment náà ó tún pín àwọn kan. tó bá ní kẹ́yìn wá mú ẹni tó lè tó gbàgbà sùn lọ yẹ tó lè kọ̀yà fún ìran Yorùbá ta lẹ́yìn fẹ́ mú. èmi ti mú Sunday Igboho torí a lé kúrò ní ilé torí ìran Yorùbá
apalára àgbà ìyá ẹ̀ lọ́wọ́ ẹ̀ torí ìran Yorùbá síbẹ̀síbẹ̀ kò bójú wẹ̀yìn. Ó tún dé ó ní tó bá jẹ́ pé kóun tí mọ̀ pẹ̀lú bàbá Tinubu ni tí àwọn aláìmọ̀kànmọ̀kàn ò yé kóun tí mọ̀ pẹ̀lú bàbá Tinubu kí ààbò ilẹ̀ Yorùbá lè tẹ àwa lọ́wọ́ that we can be able to secure ourselves already. Èmi wà lára àwọn kátó olóyè wọn á bú yín o ní tó bá bú wa lẹ́ni bàbá Èkìtì nígbà tí ń ta torí ẹ̀ jáde síta tó bá bẹ̀rẹ̀ sí ń yọ wọ́n á tún yìn wá. Tá a bá sọ pé torí àfẹ́ kan bú wa tá a kàn pariwo Yorùbá nation Yorùbá nation now Yorùbá nation now tí àárín nǹkan kan mú èébú ọjọ́ ọ̀la yẹ ló máa burú jù ṣùgbọ́n tó bá bú wa lẹ́ni tí àárín tó tọ́ tó dára gbà lọ́wọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu tá a rọ̀ mọ́ àwọn àgbà kan lẹ́yìn pé sà tí bàbá Yorùbá mọ ẹ gbà ẹ̀yin ẹ bá wa sọ fún pé ẹ mú wá tó dẹ̀ jẹ́ pé òun ló gbé bàbá Olúbàdàn Adéwọ̀lú Ògówọ̀lú Iyọ̀wọ̀lú Iyìwọ̀lú Ẹ̀rínwọ̀lú Ìdùnnúwọ̀lú Ládọjà tó gbé bàbá yẹn lọ sàbújá pé Tinubu Bọ́lá fi Sunday lẹ̀ fún mi kì í ṣe pé ó máa fi lẹ̀ fún mi nìkan ṣebí ìjà Yorùbá ló ń gbè pé ká má pa ìran Yorùbá mọ́ wọn à dẹ̀ tí ì ṣíwọ́ láti máa pa ìran Yorùbá ààbò ilẹ̀ Yorùbá yẹ gbélé mi lọ́wọ́ kí n gbé fún Sunday Igboho kò ní dójú tì mí. It is because kò ṣojú kòkòrò ó kájú ọkọ ojú kòkòrò ẹ̀ so tó bá jẹ́ ẹ̀yin sà ta lẹ rò pé ọmọ ọkọ tíṣẹ́ náà tọ́ sí that can deliver the Yorùbás tí tó bá jẹ́ pé ẹ̀yin náà jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Yorùbá tó ní orí ọ̀fẹ́ láti ṣiṣẹ́ papọ̀ ta lẹ lè ṣiṣẹ́ papọ̀ ṣé o ní 5 million ni tí wọ́n kàn pọ̀pọ̀ yà ariwo níbi tó ti ń ṣe Òkè Ìbàdàn festival ibi tí gígùn wọn máa ń lé sí nìyẹn Òkè Ìbàdàn festival bó ní festival bá ṣe festival wọn á kó agbádá lọbẹ̀ wọn á lọ jókòó pípa tí ìran Yorùbá tán pa ìran Yorùbá lójoojúmọ́ kó ká wọn tó bá jẹ́ ẹ̀yin ní gẹ́gẹ́ bí ojúlówó ọmọ kóòtù òjíire ta lẹ̀yin máa mú ta lẹ̀yin rò pé ó kó ojú òṣùwọ̀n láti ṣiṣẹ́ náà tán bá ní kẹtẹ ní pé kẹ máa vote ok ẹja fi sọ̀rọ̀ vote between Sunday Igboho Ìrú Ẹkùn and Ganiyu Adamu OPC 5 million red-made soldiers gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá ta lẹ máa mú torí látàná tí mo ti sọ̀rọ̀ yẹn pé àwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n ní Sunday Igboho ó kájú ẹ̀ wọ́n rọ èpè ayérayé tó máa ṣe lórí wọn tá ṣe lórí àrọ́mọdọ́mọ wọn wọ́n rọ̀ bẹ́ẹ̀ dẹ̀rẹ́ òtítọ́ ọ̀rọ̀ ní ká má sọ òun ntí ènìyàn bá ṣe léèní ló máa gbà. We call Gani. Gani was the first president that we call. Ó ní òun sì kéré òun sì fẹ́ jayé òun ká má pa oníkèrè léwèrèwè àbótí gbàgbé ni. After that ó ní òun rí wípé gbogbo ibi tọmọ Yorùbá bá ń lọ lòun lọ náà o òun ṣe mítì pẹ̀lú àwọn kan they are more than 5 million. Nígbà tó máa di ìrọ̀lẹ́ ọjọ́ yẹn orin mi lò kùtùkùtù tó ń kọ síta ibẹ̀ lọ́rọ̀ 20 billion ti jáde pé ilẹ̀ Yorùbá tóbi òun ló ṣe wá sọ fún wa pé ilẹ̀ Yorùbá tóbi pé tá a bá fẹ́ ṣe security bẹ́ẹ̀ agbẹ́dọ̀ kọ́kọ́ strategize nígbà tá a bá strategize tán tá a bá fi 20 billion strategize àṣẹ máa wówó tá a máa fi ra ohun èlò tá a máa fi jà yẹ̀yẹ́ and the Fulani is continue lójoojúmọ́ làwọn senator wọn àwọn rep